olólùfẹ́ Olúyinká TNT ẹ kú dédé ìwòyí ẹ kú bójú ọjọ́ ṣe rí ṣe dáadáa ni mo bá yín. Ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí máa pọ̀ díẹ̀. Mò ń bá àwọn commentators wí àti àwọn olólùfẹ́ mi either àwọn tí wọ́n pamọ́ wò mí àbí àwọn tí wọ́n wò mí ní gbangba. Gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí lẹ́yìn kí ló dé tí màá ní kẹ́ má dá. Ṣé rí èèyàn ò gbúdọ̀ máa pẹ̀lú ọ̀bọ jáwùrà. And two wrongs ò lè make a right. Màmá mi máa ń sọ kinní kan. Wọ́n ní tó bá ń wẹ̀ nínú balùwẹ̀ tó wà níwòwò tí wèrè dé tó káṣọ ẹ níwòwò tó sá lọ. Tó bá bọ́ síta tó lé wèrè, wèrè di méjì. Bọ̀ gẹ́gẹ́ bí ọlọ́gbọ́n ó yẹ kó dúró sínú balùwẹ̀ kó pariwo káwọn èèyàn lè mú aṣọ mi wá fún ẹni kó má bàa di wèrè. Ìwọ gangan ni wèrè torí wèrè tó káṣọ tó sá lọ ó ṣeé ṣe káṣọ wà lọ́rùn ẹ̀. Ìwọ tó wá ń lé wèrè níwòwò táná máa mú. Ìwọ gangan làwọn èèyàn máa kọ́kọ́ pè ní wèrè kan tó mú wèrè gangan ní wèrè. Ìyẹn number one. Bàbá mi máa ń sọ wípé níjọ́ tóun ti ń wa ọkọ̀ rí, may God continue to rest his soul. Ó lóun ò fọkọ̀ l'accident rí ó nítorí pé tóun bá ń wa mọ́tò ó máa ń wo gbogbo àwọn èèyàn tó wà lọ́nà bíi wèrè ni including òun. Ó ní so ó máa ń wo pé gbogbo wọn ò mọ kọ́ wà. So ó ní so ó máa ń jẹ́ kóun wà very very careful láti má lè l'accident. Òun ò kí ń believe pé èèyàn kan wà lórí títì tó ń wa mọ́tò tó wà perfect. Ó ní so òun máa ń wà alert òun dẹ̀ máa ń múra lẹ̀ in case of eventuality ni. Tó túmọ̀ sí wípé èèyàn ò kí ń fi jàgídíjàgan àbí kéèyàn fi wàhálà bí èpè teach ẹlòmíì àbí correct nǹkan. Téèyàn bá ń bú mi, mi ò gbúdọ̀ tún fi èébú bá padà kó nítọ̀hún kó lè kọ́gbọ́n lára mi. Níbi tí wọ́n ibòmíì tó bá ti ń bú mi, àwọn èèyàn máa ń lọ síbẹ̀ pé Yínká will never answer you. Yínká will not respond. That means pé ẹ ti lè gbẹ̀rí mi jẹ́ ibi tí mò ń lọ gangan nìyẹn. Kò ń ṣe gbogbo kò dìgbà téèyàn bá búyàn kéèyàn tó lè correct èèyàn. Kò dìgbà téèyàn bá nígbà míì gan téèyàn bá ṣe nǹkan tí ò dáa tó bá ń bú o lè má jẹ́ kó repent ọkàn á máa le sí ni. Tó túmọ̀ sí wípé bí ọkọ ẹ gan bá ń ṣe nǹkan tí ò dáa nínú ilé tó bá fi ń wọ̀n pé nǹkan tí ò dáa ló ń ṣe tó ń bú tó ń fi fa wàhálà ọkùnrin yẹn ò lè change kò lè lẹ́rìí ọkàn. But obìnrin tí ò bá lè gba ìdọ̀tí sára kò lè gbélé ọkọ. Ọkùnrin tí ò bá dẹ̀ lè lámojú kúrò náà kò lè ṣọkọ ìyàwó. So nígbà míì ẹ jẹ́ ká máa fi àwa tá àìtí máa rí ẹ jẹ́ ká máa fi nǹkan tá à ń rí láwùjọ ká máa fi kọ́ nǹkan. Kò ń ṣe gbogbo nǹkan àwọn kan tó ní gbogbo nǹkan kọ́ ni sùúrù yanjú. Wọn ò mí wípé tí sùúrù ò bá yanjú nǹkan ó dẹ̀ láti lè ṣépè kó máa ṣe jàgídíjàgan. Àìmọye àwọn program kan tí mo ti ṣe tẹ́ ẹ máa ti mọ̀ wípé mo sọ̀rọ̀ ṣùgbọ́n mi ò béèbú bọ́ àwọn èèyàn rí ọgbọ́n nínú nǹkan tí mo sọ tó wàá sọ ọ̀rọ̀ ọlọ́gbọ́n débi pé ẹni tó ń bá wí ò ní lè bú ẹ padà torí kò ní lè mú ẹ báyìí wípé o bú òun. Á dẹ̀ get message ẹ. Nǹkan tó ń pè ní ọlọ́gbọ́n nìyẹn. Nǹkan tó ń pè ní ẹni tó fẹ́ kọ́ èèyàn míì lẹ́kọ̀ọ́. Nǹkan tó ń pè ní mentor. Nǹkan tó ń pè ní mentoring nìyẹn. Nǹkan tó ń pè ní pé o fẹ́ jẹ́ àríkọ́ṣe rere fún ẹlòmíì. But tí èèyàn bá ya wèrè tó ń ṣe jàgídíjàgan tó ń bú ẹ tó ń ṣe gbogbo ẹ̀ tí wọ́n náà ń bú kí ni àríkọ́ṣe tí àwọn èèyàn fẹ́ kọ́ lára ẹ̀? Kí ni àríkọ́ṣe téèyàn fẹ́ kọ́ lára ẹ̀? Kí ni nǹkan tó fẹ́ fi teach ẹni tí ò gbọ́n tó ń hùwà òmùgọ̀ pé òmùgọ̀ ni? Because nígbà tí ẹni tí ò gbọ́n bá ń hùwà òmùgọ̀ tí wọ́n náà ń hùwà òmùgọ̀ ti di méjì. Ẹni láti jẹ́ ìwà wa àti bá ṣe ń handle nǹkan ó ń láti lè máa kọ́ ẹlòmíì kó jẹ́ mentor sí ẹlòmíì. Kò ṣe gbogbo nǹkan èébú tó bá bú ẹ ló máa fètì sí padà ní èébú. Kò ṣe gbogbo ìgbà tó bá fẹ́ correct èèyàn ló máa bú èèyàn. Kò ṣe gbogbo ìdọ̀tí tó bá gbọ̀n sí ẹ lára gẹ́gẹ́ bí obìnrin ọkùnrin ló máa fẹ́ máa gbọ̀n dànù. Ẹni tí ò bá ti lè gba ìdọ̀tí sára kò ní lè gbélé ọkọ. Ẹni tí ò bá ti lè lámojú kúrò gba ìdọ̀tí sára kò ní lè ṣaya kò ní lè ṣọkọ aya. So ẹ má jẹ́ kó máa yà yín lẹ́nu tí n bá ní ẹ má jà. Kì í ṣe pé mi ò lè sọ̀rọ̀ àlùfàǹṣá but ọ̀nà wà láti lè table case láì sọ̀rọ̀ àlùfàǹṣá àbí láì búyàn. Then nígbà míì ibi tó bá pè ládé èèyàn kì í fi ń tẹ̀lẹ̀. Tó bá pè nǹkan ní adé kò mí wípé onítọ̀hún ni adé. Adé fúnra rẹ̀
òjíṣẹ́ ni èèyàn máa bẹ̀rù òjíṣẹ́ tó fi adé jẹ́ adé ni ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà èèyàn gbọ́dọ̀ sọ pé bí ẹnu ṣe tóbi tó lèèyàn kàn ṣe máa sọ̀rọ̀ gbàù síta. Mo sọ fún yín pé wọ́n máa ní ọlọ́gbọ́n lèèyàn wọn ò kí ń kọ́ sórí ọ̀rọ̀ tó bá sọ síta ló máa jẹ́ wọ́n máa fi mọ̀ pọ́lọ́gbọ́n ni ẹ́ ọ̀rọ̀ tó bá jáde lẹ́nu ẹ ló máa fi ẹ̀wọ̀n bí òmùgọ̀. So ẹ̀yin fans mi ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ máa wòye kẹ́ máa wo àríkọ́ṣe rere kò ṣe gbogbo ìgbà tí wọ́n bá ń búyàn lèèyàn máa ń fi èébú dá padà. Ẹni tó ń bú ẹgan lè dọ̀rẹ́ ẹ̀ láti kọ́ lọ́gbọ́n. Ẹni tó ń bú ẹgan lè máa mọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. O lè di ọ̀rẹ́ ẹni tó ń bú ẹ láti jẹ́ kó ní ọgbọ́n látara ẹ o lè jẹ́ mentor sí ẹni tó ń bú ẹ gan pé kó lè mọ̀ pé bí ilé ayé ṣe rí kọ́ lélẹ̀ torí ẹni tó bú ẹ lè máa ó lè jẹ́ pé bó ṣe lè react sí nǹkan at that point in time nìyẹn kó má láròjinlẹ̀ tí wọ́n ní bẹ́ẹ̀ tí wò ó bá farabalẹ̀ láti jẹ́ kó rí ọgbọ́n kọ́ lára ẹ wàá rí pé bí wọ́n bá ní forgiving spirit ó lè lọ bú ẹlòmíì tó máa fi bẹ̀ gba ikú ẹ̀ kú ṣùgbọ́n tó bá farabalẹ̀ tó try láti jẹ́ kó rí àkọ́ṣe rere lára ẹ látara ìwà tó bá wù sí èébú àbí sí ìwà tó bá wù sí ẹ gan ó lè jẹ́ kó yíwà padà. Kò ṣe gbogbo nǹkan ní sùúrù yanjú kò wá kí n ṣe bíi pé kéèyàn wá tún fi jàgídí gbogbo nǹkan pátá kò sí nǹkan tí jàgídíjàgan yanjú sùúrù lè máa yanjú ẹ̀ bọ̀ kò ń ṣe pé bí a kò má ní sùúrù bí pé kò máa ṣépè àbí bí a kò máa bú èébú ó lè sọ nǹkan síyàn tí ò dẹ̀ ní tó ò ní bú èébú tó nítọ̀hún á dẹ̀ wọnú ilé tá dẹ̀ lọ sunkún nípa àròjinlẹ̀. Àwọn ọ̀rọ̀ tó bá jáde lẹ́nu ló máa ń mú ẹni tí ó bá ń hùwà tí ò da ní àròjinlẹ̀ tí èébú bá jáde lẹ́nu sí ẹni tí ó bá ń hùwà tí ò da kó lè láròjinlẹ̀ ó máa bí nínú ni. Ẹni tó ń bú mi tí mo bá bú padà kò sáròjinlẹ̀ kankan tó fẹ́ ní ó máa wọnú ilé ó máa bínú pé ọmọbìnrin á tún wá lọ máa strategize bó ṣe máa bú mi padà bọ́ ẹni tó ń bú mi tó bá gbọ́ ọ̀rọ̀ àròjinlẹ̀ lẹ́nu mi á wọnú ilé á lọ ronú lẹ́ẹ̀mejì á bára ẹ̀ sọ̀rọ̀. Èèyàn ò kí ń fi èébú èmi gẹ́gẹ́ bí ẹnìkan kò sẹ́ni tó lè bú mi tí mo lè dáhùn torí pé mo wúra mi as mentor mo dẹ̀ mọ̀ pé àwọn èèyàn ń kó aṣọ wọ́n fẹ́ rí mi as àríkọ́ṣe mi ì dẹ̀ ní fẹ́ kí n disappoint àwọn èèyàn but mo fẹ́ kí ẹ̀yin obìnrin tí ò bá lè máa gba ìdọ̀tí sára kò lè rí ilé ọkọ gbé o ọkùnrin tí ò bá lámòjú kúrò kò lè rí ilé ọkọ gbé mo dẹ̀ fẹ́ kẹ́yìn èèyàn mọ̀ pé kò ń ṣe gbogbo nǹkan ni èébú túṣe mo fẹ́ kẹ́ mọ̀ wípé ẹni tó o bá fẹ́ kó yíwà padà sí rere bó bá bú ẹgọ wọn ń fi èébú dá padà ẹni tó o bá fẹ́ pé kó jẹ́ kó grow láti ní ìmọ̀ ìjìnlẹ̀ ló máa fi bá sọ̀rọ̀ á lè lọ ronú ìjìnlẹ̀ but ẹni tó bá ń bú ẹ tó ń fi èébú bá sọ̀rọ̀ ó máa bínú sí ni kò ní lè ní àròjinlẹ̀ tó máa ní àròjinlẹ̀ àti wá èébú míì tó máa fi bú ẹni. Ẹ jẹ́ ká lọ ṣàtúnṣe ìyẹn gbọ́ tìta ó jókòó. Ìkejì ni wípé mo sọ fún yín ẹ̀yin èèyàn mi ò ń ṣe ọmọdé mi ò ń wá ọ̀tá kún ọ̀tá ọ̀rẹ́ kún ọ̀rẹ́ ni máa ń wá mi ò dẹ̀ ní jẹ́ kí ọ̀tá ẹlòmíì jẹ́ ọ̀tá mi tí A àti B bá ń jà mo máa try láti má sọ̀rọ̀ A fún B mo máa try láti má sọ̀rọ̀ B fún A ṣùgbọ́n àti A àti B ọ̀rẹ́ mi làwọn méjèèjì tí mi bá ti ní problem pẹ̀lú wọn mi ò gba ọ̀tá ọlọ́ta kún ọ̀tá mi bí mo ṣe wà láyé mi ò ní ọ̀tá so mo free mi ò ń ṣe ọmọdé láti bá anybody láti celebrate anybody ṣé wá rí ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀yin adviser ìtẹ́ ń ṣe òun lójú ẹni tẹ́ ẹ máa sọ pé tó bá ṣe báyìí ó lè bí lágbájá nú lágbájá yìí gan nínú àwọn lágbájá tẹ́ ń sọ yìí kò kí ń fẹ́ kí ẹ gba ọ̀tá àwọn àsọ̀tá àwọn bó bá ṣe wá ló ṣe máa deal pẹ̀lú ẹ maturely kò rí ẹ bóyá òun bá ọ̀tá òun ṣọ̀rẹ́ àbó òun bá ọ̀rẹ́ òun ṣọ̀rẹ́ á deal pẹ̀lú accordingly ni ó dìgbà tó bá fúnra rẹ̀ wọ̀n pé fó bá fi wọ̀n fún lágbájá pé ọ̀tá ẹ̀ ní ẹ kó tó gbà ẹ́ lọ́tà nǹkan tí àwọn ẹlòmíì tó tiẹ̀ ní wàhálà òrò ẹ̀yin advisers lè máa call attention àwọn ẹlòmíì sí mo ti sọ fún yín pé as far as I'm concerned I am an entity àti nílé ọkọ o àti ní òde àti ní ayé o
ẹ má fi mí sí bondage, mi ò sí nínú bondage anybody. Ọ̀rẹ́ ni mo jẹ́ sí gbogbo èèyàn pátá. Mi wá mọ̀ bóyá èèyàn ọjọ́ ta mi o. Ẹ fi mí sílẹ̀ bí mo ṣe rí, ẹ gbà mí bí mo ṣe rí, ẹ má advice mi. Mi ò mú ọ̀tá ẹnìkankan lọ́tà, mi ò mú ọ̀rẹ́ ẹnìkankan lọ́tà. Ọ̀rẹ́ ni mo jẹ́ fún anybody. Àwọn tó jù mí lọ wọ́n jẹ́ ìyá fún mi, mo dẹ̀ bọ̀wọ̀ fún wọn accordingly, mi dẹ̀ ní tójú wọn mọ́lẹ̀. Àwọn tó tí mo jù lọ wọ́n jẹ́ àbúrò sí mi, mo bọ̀wọ̀ fún wọn accordingly, mi ò ní tójú wọn mọ́lẹ̀. Àwọn tí wọ́n jù mí lọ tí wọ́n jẹ́ ìyá wa, àwọn tí wọ́n jù mí lọ tí wọ́n jẹ́ ẹ̀gbọ́n fún mi, mo bọ̀wọ̀ fún wọn, mi ò ní tójú wọn mọ́lẹ̀. Mi ò kí ń ṣe ọ̀tá fún anybody. I'm a friend to all. Àríkọ́ṣe rere ni mo fẹ́ jẹ́. Mo fẹ́ kí wọ́n máa pe orúkọ mi, kí wọ́n máa pe orúkọ mi sí rere. Tá bá wá rí ẹnì kankan tó bá wá sọ pé lágbájá sọ pé tí ò bá sọ síta, mọ́tò ló máa parú onítọ̀hún. Èmi ò kí ń ṣe. Tí n bá ń báyàn sọ̀rọ̀ gan, mi ò ń bẹ̀rù pé kí wọ́n má record mi torí wọn ò ní gbọ́ burúkú lẹ́nu abọ̀rẹ̀ mi. Mi ò ń ṣe. Tí n bá rí pé lágbájá mò ń bá sọ̀rọ̀, ó sọ̀rọ̀ tàmẹ̀dù fún mi, mi ní fún lésì tó máa rí kọ́lẹ̀. Bákan máa ní mi ní fún ẹ lésì tó máa rí múlẹ̀. Mi ní fún ẹ lésì tó máa rí múlẹ̀. Torí pé mo mọ bí tí mo ti jáde sẹ́, mo mọ bí ilé ayé ṣe rí. Ẹ má fi ọ̀tá mi, èmi ò ń ṣe ọ̀tá èèyàn kankan. I'm a lover of peace. Àríkọ́ṣe rere ni mo fẹ́ jẹ́ nílé lájò. Mo rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Ọmọ Yorùbá ni mí, ọmọ Yorùbá àtàtà tó dẹ̀ represent Yorùbá. Mo dẹ̀ gbọ́ Yorùbá dáadáa. Mo mojú, mo gbọ́ ànàgó, wọ́n lè fojú bá mi sọ̀rọ̀. So èmi fẹ́ jẹ́ àkọ́ṣe rere nínú àwọn tó wà ní ìlú òyìnbó. Mo fẹ́ kí wọ́n máa sọ̀rọ̀ mi kó máa ní Yínká ó yàtọ̀. Ní tí mo fẹ́ nìyẹn. Mi ò ọ̀rẹ́ ni mo jẹ́ sí everybody. Ẹ má advice mi, ẹ má bá mi wọ́tà. Ẹ má sọ fún mi pé ẹ wo ìyá mi máa ń sọ nǹkan kan fún mi. Ó ní tó bá jẹ́ ẹni tó wà peaceful, tó bá kíyàn kọjá, o ò ní kẹ́tí kó mọ̀ bóyá onítọ̀hún ń kí ẹ, bóyá onítọ̀hún ń dá ẹ lóhùn, ó ti kí ó ti lọ. Ó ní ṣùgbọ́n tó bá jẹ́ ẹni tí ò wà peaceful tó jó ní wàhálà, ló máa kíyàn, ló máa wá dúró tí wàá máa retí pé ṣó dá mi lóhùn bí mo ṣe kí. Báwo ló ṣe dá mi lóhùn náà? Oní wàhálà ni ẹ. So tèmi bá celebrate èèyàn, mi ò fẹ́ mọ̀ bóyá onítọ̀hún fẹ́ celebrate mi, kó kan mi ti ẹ̀rọ onítọ̀hún, mi rẹ́ anybody bóyá celebrate me or not. So all this question pé are you sure they will celebrate you when you celebrate? I'm not interested. Mi ò fẹ́ mọ̀. Mi ò bẹ̀yàn pé kébíá mo celebrate èèyàn celebrate mi, kò sí tó kàn mí. Tí n bá kíyàn kọjá, mo ti kí kọjá. Àbọ̀rọ̀ dúró pé ṣé ó dá mi lóhùn, àbọ̀rọ̀ dúró pé ṣé ó dá mi lóhùn dáadáa àbí kò dá mi lóhùn dáadáa. Wàhálà ni mò ń wá, oní wàhálà ni mò ń wá. So tí n bá ti ṣe tèmi, mo ṣe tèmi fọ́lọ́run gẹ́gẹ́ bí inú mi ṣe rí ni. Mi ò ṣe láti gba return kankan, ṣùgbọ́n mi ò ń ṣe ọ̀tá anybody. Àwọn màmá yẹn ìyáná jẹ́ sí mi, mi ò dẹ̀ ní disrespect wọn nítorí pé wọn ò kọ́ mi bẹ́ẹ̀. Mi ò jáde nínú ilé bẹ́ẹ̀. Ìyá mi ò gbọ́dọ̀ mi ò kọ́ mi bẹ́ẹ̀. Àwọn àǹtí náà jẹ́ sí mi, mi ò ní disrespect wọn, wọn ò kọ́ mi bẹ́ẹ̀. Àwọn àbúrò náà jẹ́ sí mi, mi ò ní tójú wọn mọ́lẹ̀, wọn ò kọ́ mi bẹ́ẹ̀. Mo dẹ̀ wá expect kí ẹ̀yin náà kẹ́ respect mi gẹ́gẹ́ bí bóyá ẹ̀gbọ́n, ọmọ, àbábúrò. Nínú respect ẹ máa fún mi ni wípé ẹ fi mí sílẹ̀, ẹ jẹ́ kí n ṣe bó ṣe wù mí. Ẹ má control life mi. Ẹ má advice mi pé o ṣe báyìí, o ṣe báyìí. Ẹ fi mí lẹ̀. Tẹ́ bá rí ibi tí mo ti fẹ́ ṣe tán àìdá, but nǹkan tẹ́ bá ti rí pé mò ń ṣe tó dáa, ẹ má sọ fún mi pé nítorí pé kí kinní kan má bá ṣe kinní kan. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ jọ̀ọ́ ẹ fi mí sílẹ̀. Ẹ jẹ́ èmi o, ẹ pa mí tì, ẹ fi mí yọ Ọlọ́run pé I'm a peace lover. Ẹ ṣé, ó dàbọ̀.